báwa ni wọ́n Akínrọ́gùn aláàánú ni wọ́n bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ni Akínrọ́gùn wọ́n sì ń rọ ogun lóòótọ́ òdu ni wọ́n kì í ṣàìmọ̀ fún olóko mo tẹ̀ tẹ́sí babájọ́ kan mo bá pè wọ́n ọmọdàgbà akéde kóhun rẹ dọ́ọ̀lù àìmọ́ bàbá mo ní mo búrò kò tiẹ̀ sí kankan àìsàn gbọ́dọ̀ ṣe orí ya rẹ fà mí lé lọ́wọ́ lé o máa kú send account number ẹ̀. ẹmu tí ẹ fẹ́ béèrè pé kí láṣìírí tó ń bẹ ní di white. sórí aláṣọ funfun kò nílò introduction mọ́ láàrin ọjà ó gẹ̀ tiẹ̀ aláṣọ funfun nínú òkun aláṣọ funfun kò ní di introduction gbogbo ibi tí aláṣọ funfun bá wà òun lójú gbogbo kọ́kọ́ ń rí ṣó gẹ̀ tiẹ̀ tó bá wọṣọ kọ́lọ̀ nísìnyí tó bá wọ péye bí ò bá jẹ́ pé wọ́n ń pè tí a ti ṣèkà kí la wọṣọ dúdú sákiri lóru sí ó rí pé. èmi náà máa láwọ white báyìí èmi náà máa láwọ white. báwo bá ti rí ọdọ ibù nígbà tó di alẹ́ àná mi lè rántí àkókò tó jẹ́ ní aṣojú igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn DSP Abímbọ́lá Oyè DSP Ọmọlọ́lá ó dàbí ní pé gbogbo àwọn ọlọ́pàá lórúkọ wọn wá sí ẹnu mi báyìí DSP Afọláṣadé Olúwọlé ránkì wọn yẹn ni ò tí ì mọ̀ mílẹ̀ nu àwọn igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n pè mí wọ́n sì ṣe àwọn àlàyé kan fún mi wọ́n jẹ́ kí n mọ̀ ibi tí wọ́n máa wà lónìí lẹ́nu iṣẹ́ ni o iṣẹ́ ló tún CP bàbá Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD àwọn wọn tún gbéṣẹ́ takuntakun kan fún wọn láti lọ́ọ́ ṣe tí ẹ bá sì wo ọ̀gá SP Badmus Kwezem Ọpẹ́yẹmí àwọn wà ní lífù àbí wọ́n ti pé iṣẹ́ wa púpọ̀ lọ́rùn àwọn alukoro wa wọ́n ní àwọn ò ní lè yọjú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yìí pé àti PCRC àti ẹ̀ka alukoro pàápàá jùlọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn kì í ṣe ní ìpínlẹ̀ Ògùn nìkan ní orígun mẹ́rin Nàìjíríà kò síbi tí wọ́n ti mọ Honourable Taiwo Akínlábí gẹ́gẹ́ bí ògbónágbòǹgbò tí wọ́n ń dátọ́ lẹ́nu ìgbín nígbà tí a bá ń sọ nípa ìbáṣepọ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti aráàlú èló fà tí iléeṣẹ́ ọlọ́pàá fi wòye pé tó Honourable Akínlábí ní kí wọ́n wá aṣojú àwọn lónìí kò pé kò sí tí a fẹ́ béèrè tí àwọn náà tí wọn ò lè dáhùn wọ́n fara ro iléeṣẹ́ ọlọ́pàá lọ́sẹ̀ tó kọjá nígbà tí a pè wọ́n sórí ètò yìí olùlulẹ̀ wa ti ṣe Àbújá ni wọ́n wà níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ti Police Day àbí àtìgbọ́ ipa takuntakun tí wọ́n pẹ̀lú kó níbẹ̀ ẹ darapọ̀ mọ́ mi bí wọ́n ṣe máa fi ọ̀wọ̀ àti àpọ́nlé tí ó ga jùlọ kí Honourable Taiwo Akínlábí káàbọ̀ sórí ètò sàn láàrin láàárọ̀ ẹ kú ojúmọ́ sà. ẹ ṣe olóòtú mo kí araba bá ròyìn tí ilẹ̀ gbà olóyè tó pọ̀ ni mo pé ẹ kú lé o ẹ ṣeun mo kí Jalal náà ọlọ́run tí ẹ bá ṣe tí mi ò tí ì pa fóònù mi lánàá tó láago 8 alẹ́ ni mo ń pa fóònù ló pè yín lánàá ni mo rí kinní ẹ̀ tí iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí bá dẹ̀ ti pé àwa ó ti di dandan ká dìde nítorí nígbà tí PCRC máa bọ́ síta lórílẹ̀‐èdè Nàìjíríà tá a fẹ́ bẹ̀rẹ̀ sí gbọ́ wọn lórí rédíò iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí àwọn náà kọ́kọ́ fún wa ní ààyè gbogbo àwọn tó kù wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn ni kí ẹ̀yin atọ́kùn ètò mo sì kí ìbejì tó wà nínú kolo Kẹ́hìndé nítorí Táíwò lèmi ok dáadáa ọ̀rẹ́ mi àti ẹ̀ máa ń wọ̀ mo gbà ní àdúrà pé kí Jalal náà kó máa rí aṣọ funfun kó máa rí wọ̀. ó ti di bàbá Honourable Taiwo Akínlábí ìbejì ni wọ́n Kẹ́hìndé Fálẹ́yẹ ìbejì lòun náà òun ló rán mi létí orin kan táyé kẹ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀yin méjèèjì ń wòra yín. tó o yẹ kí Kẹ́hìndé náwó fún ebi táwọn àti ìrìn wá sàrólé bóyá èmi àti Àràbà bóyá láàrin bíbèjì láìpẹ́. mo ń gbé tèmi náà pamọ́ ní Táíwò lèmi náà. Kẹ́hìndé lóyún náà wọ́n á ṣe fúlẹ̀ wá àwọn ẹgbọ́n alánibèjì. jáfìyàn lẹ ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóun lẹ̀gbọ́n ẹni ó yá Jalal. tó kí bàbá wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí bàbá wa Akínrọ́gùn Honourable Taiwo Akínlábí lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọlọ́pàá agbègbè tá à ń pè ní community policing tí ọ̀pọ̀lọpọ̀ ti ń pè fún lágbègbè wa lásìkò yìí látàrí àìṣètò ààbò kí lójúwèé yín lórí nǹkan tá à ń pè ní community policing. ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá mi tó wà níwájú alága ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Ibrahim Ọláníyàn Arámidé wọ́n wà lẹ́kọ̀ọ́ Èkó ló yẹ kémi náà wà commissioner of police tó wà ní airport tó wà ní charge airport gbogbo Nàìjíríà a ní ìpàdé pẹ̀lú wọn ṣùgbọ́n mo yẹ rí kí ni Jalal mo tún mọ̀ pé àwọn Ṣadé tàbí Kozim lè wá nìyẹn mo test wọn pé ẹ jẹ́ kémi lọ
ṣe ètò rédíò a sì tún ní ìpàdé mi ní Òkìtìpupa division ìpàdé Àdàtún area command jẹ́ kí mi ṣe méjèèjì yẹn. Ọlọ́run fún láṣẹ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa a dúpẹ́ lọ́wọ́ alága ní ìpínlẹ̀ Ògùn Fẹ́rẹ́bù Samson Kúnlé Pópóọlá àwọn náà ti gba ìsinmi wọ́n ti lọ sí Amẹ́ríkà fún oṣù méjì láti lọ sinmi a dúpẹ́ lọ́wọ́ àwọn náà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lẹ́ Àdàtún area command tí wọ́n dúró tì wá. Jẹ́ kí n tún dúpẹ́ lọ́wọ́ general manager wa ní iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí ẹnjìnìà pẹ̀lú Akíláṣó àwọn wà l'Amẹ́ríkà báyìí àwọn náà wà l'Amẹ́ríkà wọ́n sì bá mi sọ̀rọ̀ ń jẹta pé bàbá àti ẹ̀gbọ́rò ẹ̀yin lẹ́yìn jù wá lẹ́sìn bí mọ́ṣáláṣí làwọn àwọn ò rí ibi kan àwa wà ń bí so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. ìbéèrè tí a béèrè lọ́wọ́ mi community policing wọ́n ní kí a ṣọ́ ara wa pẹ̀lú ara wa ní àwọn agbègbè wa. ìjọba wọ́n gbé ìgbésẹ̀ yẹn níbi ọdún mélòó kan sẹ́yìn láti iléeṣẹ́ tó mójútó ọlọ́pàá Police Service Commission ìpínlẹ̀ Ògùn náà rán àwọn èèyàn wa kí ni àti ẹ̀sìn rí i pé ẹ̀ ń ṣe ètò ààbò nípínlẹ̀ Ògùn tó ṣe ń lọ nítorí a rí i pé ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú ní ìpínlẹ̀ Ògùn ló jẹ́ ipò kínní ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá fi yé wa ọ̀nà owó ní a lè gbà tí àti máa ṣọ́ra ẹni pẹ̀lú ara ẹni ní agbègbè tá a wà tó máa ṣe é ṣe. mo wà nínú ẹni méjì péré tí wọ́n fi ọ̀rọ̀ wá ní ẹnu wò ń tà á là sílẹ̀ fún wọn wọ́n kọ́kọ́ mú lò ṣùgbọ́n gbà tó máa di àárín méjì wọ́n ti òṣèlú bọ̀ nítorí ní àsìkò ìgbà yẹn àwọn èèyàn láti agbègbè tí wọ́n ti ṣetán láti pẹ̀lú ọlọ́pàá ṣe iṣẹ́ torí iṣẹ́ ààbò àgan ni kò ṣe é dá gbé. kódà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ mo fẹ́ sọ fún yín pé ní àwọn division kọ̀ọ̀kan wọ́n ti ní èèyàn tó ń lọ bíi 200 tí wọ́n rẹ́dì láti bá ọlọ́pàá ṣe iṣẹ́ pé ká mójútó ààbò ara ẹni ní agbègbè ibi tí èèyàn gbé wà gẹ́gẹ́ bí a ṣe là sílẹ̀ fún àwọn tí wọ́n wá fi ọ̀rọ̀ wá wa lẹ́nu wò. ṣùgbọ́n láàárín méjì ni wọ́n ti òṣèlú bọ̀ làwọn ìjọba ní kán má gbà ju 50 lọ inú wa ti ẹ̀dùn pé tá a bá rí èèyàn 50 tó darapọ̀ mọ́ ọlọ́pàá láti ṣe iṣẹ́ tó jẹ́ wípé àwọn náà máa ní aṣọ bí ọlọ́pàá tí wọn náà lè mú èèyàn tó ń bá rí i pé ó jẹ́ kọ̀rọ̀ sí ládùúgbò inú wa dùn sí i. ṣùgbọ́n ó wá ṣe mí láàánú pé nígbà tó máa parí ètò ìjọba tó sọ pé ẹyọ mẹ́ta ni àwọn lè mú torí àwọn máa san owó oṣù péréte fún wọn bí 20,000 àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àti 20,000 àti náírà àwọn mẹ́ta tó ń mú wọn tún rí gbà. àwọn tèkó ṣe dáadáa o ìjọba ìpínlẹ̀ Èkó sì ń ṣe tiwọn pàápàá ní Òkè Ọya náà wọ́n sì ń ṣe tiwọn ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ògùn ètò yìí ó forí ṣọpọ́n látàrí wípé ìjọba ò fún àwọn ọmọ tí àgbà ní mẹ́ta per division lọ́wọ́. ìjọba àpapọ̀ bí. ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe ìlérí yẹn o kì í ṣàpapọ̀ o. now ṣùgbọ́n ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú PCRC àti wàá tún mú lókùnkúndùn sí i pé àwa máa ṣe kinní yẹn a máa tó bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ agbègbè kálukú ni kí kálukú ṣọ́ wọ́n máa lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ní Ìpẹ̀rù níbi tí wọ́n ti ń kọ́ àwọn ọlọ́pàá bí wọ́n ti ń ṣe iṣẹ́ oṣù 3 ni wọ́n máa lò. a fẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn rẹ́dì volunteer pé a máa ṣe àwògbówó rárá nígbà tí ààrẹ ní tó lóun fẹ́ ràn wá lẹ́rù tẹ́lẹ̀rù ní rárá o gbé sílẹ̀ oko ìtì ìyá o ẹ mọ̀ pé ní tó fẹ́ ràn wọ́n lẹ́rù ò lè ṣe nǹkan kan ṣùgbọ́n nísìnyí ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú ní ìpínlẹ̀ Ògùn a máa bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run fún gbogbo ẹni tó bá mọ̀ pé àwọn fẹ́ láti dáàbò bo agbègbè ibi tí wọ́n bá ń gbé ó kéré pin ní community kankan a máa mú tó 5 ṣùgbọ́n kò sówó oṣù kan ti mọ̀ pé kò sówó oṣù nú ẹ̀ torí àwa PCRC gan àgbà owó oṣù lọ́wọ́ ìjọba tàbí èèyàn kan gbogbo ń tà ń ṣe ara wa láàrin ara wa là ń dáwó tàbí ká pe àwọn oní inú dídùn ọlọ́rẹ kí wọ́n ràn wá lọ́wọ́ tí yẹn dẹ̀ ń ṣe é ṣe. mo fàkókò ìdúpẹ́ lọ́wọ́
Alhaji Sowami ní Àgókò wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wa ní ọkọ̀ Micra tuntun kan sí Òkìtòkù Police Division wípé kí wọ́n máa fi ṣe iṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo mọ̀lẹ́bí yẹn. A sì ń tún fi kí àkókò yìí pé àwọn èèyàn tí wọ́n bá mọ̀ pé wọ́n lè ran ọlọ́pàá lọ́wọ́ ẹ kí sí wa. A ṣàgbátẹrù ẹ̀ ká lè rí i pé ètò ààbò tó gbópọn ó wà ní gbogbo agbègbè wa. tó ẹ ṣeun púpọ̀ Honourable Taiwo Akinlabi fún àwọn àlàyé tí ẹ ṣe yìí ó wà lórí púpọ̀. Ṣùgbọ́n mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Iṣẹ́ tí èèyàn bá ń ṣe tí ò sí owó gbàmábìnú tí ò sí gbà kórí ó lè yá, ṣé ẹ rò wípé èèyàn yóò lè fi tọkàntọkàn ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ kó má jẹ́ wípé èsì rẹ̀ tá a fẹ́ gbọ́ láti bẹ̀ kó má jẹ́ pé irú àwọn tí ẹni ẹ fẹ́ gbà yìí kó má jẹ́ pé àwọn oníwó tó máa ṣílẹ̀kùn fáwọn ọ̀daràn torí nígbà tí èèyàn lọ sí ẹnu iṣẹ́ kan tí yóò gba nǹkan kan bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kó yọ owó mọ́tò débi tí ó yọ owó oúnjẹ kó jẹ́ pé if you don't pay your workers may find means of paying themselves either legally or illegally. Ẹ ṣe olóòtú nínú ìwé mímọ́ ó ní ẹni tó bá ti sin ènìyàn olósìn Ọlọ́run. He who serves humanity serve God. Gbogbo àwa tá à ń ṣe PCRC yìí ń tá a dúró lé lórí nìyẹn ká lè wí nípa tèmi pé mo ṣe wọn tí mo lè ṣe. ẹ̀yin níṣẹ́ mi. bẹ́ẹ̀ ni ẹni tí ò bá níṣẹ́ àkèé gbà láyé sọ pé ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ tó ti tó ọmọ 40 sí 50 ọdún ọmọ àgbà bóyá ó ń ṣe bricklayer ni o ó ń ṣe carpenter ni tó ń gbé agbègbè ibẹ̀ yẹn tó rẹ́dì ṣé mọ̀ pé nígbà kan náà a sáà ń ṣe vigilante ní gbogbo agbègbè a sì gbowó oṣù. lálẹ́ ni. bẹ́ẹ̀ ni bílẹ̀ bá sọ wọn ní kálukú gbẹ̀nu iṣẹ́ rẹ̀. lọ́sàn-án náà ṣé mọ̀ pé n tó máa mú kínní ìdùn ni wípé agbára máa wà fún àwọn ẹni yìí láti lè bójútó agbègbè wọn. gbogbo àwọn tó ń rẹ́dì láti ṣe ń gbà yẹn mo sọ pé ní division mi àwọn tó ń forúkọlẹ̀ wọ́n tó 200 tí wọ́n rẹ́dì àti ṣe iṣẹ́ yẹn nítorí wọ́n rí i pé ètò ààbò àgọ́ ni kò ṣeé dágbé gbogbo wa pátápátá la lọ́wọ́ sí ètò ààbò. àwọn èèyàn tí wọ́n rẹ́dì láti ṣe wọ́n pọ̀ gidigidi gan láti dáàbò bo àdúgbò wọn. tá a bá ń ṣu bólábólà ká ní ìgbà tí kinní tó lọ dáadáa ni ọ̀rọ̀ bólábólà ò lè dé ibi tó dé yìí lónìí nítorí àwọn èèyàn náà máa ní aṣọ ọlọ́pàá. ìyàtọ̀ tó wà ní tiwọn ni wípé wọn ò lo bọ́tìn ọlọ́pàá wọ́n lo àwọn bọ́tìn míì. lórí ọbẹ̀ bá dé Òkìtòkù ẹ ṣe máa bá àwọn èèyàn yẹn àṣètò 2-3 lókìtòkù tó ń ṣe bá àwọn ọlọ́pàá ṣe iṣẹ́ ṣùgbọ́n àwọn tó rí pé ó ń dí iṣẹ́ wọn lọ́wọ́ wọ́n ti fi ilé yẹn sílẹ̀ wọ́n ti padà sí ibòmíì. agọ́ ní ètò ààbò ìyẹn ló fi fà wípé gbogbo wa la gbọ́dọ̀ dá sí ìdásí tá a bá ní ni àwọn tí wọ́n fẹ́ yọ̀ǹda ara wọn tó fẹ́ farajìn láti ṣe iṣẹ́ yìí láì gba owó lọ́wọ́ ìjọba tàbí ẹnìkan. àwa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn gómìnà lẹ́yìn tó jẹ́ pé àwọn gan-an ni wọ́n fẹ́ lè jẹ́ aṣáájú nínú ìpè fún ọlọ́pàá agbègbè yìí. ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ wa ń fi ìbẹ̀rù bojú hàn pé tí a bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí tí àwọn gómìnà àti àwọn ìpínlẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní àṣẹ lórí ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ olúkúlùkù wọn ó ṣeéṣe kó ṣokùnfà káwọn gómìnà tàbí àwọn olóṣèlú kó máa ṣàmúlò àwọn ọlọ́pàá wa bí a ò ṣe fẹ́ fún ìfẹ́ ara ẹni. ẹ ṣe ọ̀rọ̀ méjì la fẹ́ kó pọ̀ yẹn state police ní tẹ́ ń sọ yìí community police ní táwa ń sọ yìí state police àwọn gómìnà ni wọ́n ń wá ìyẹn dípò ẹ̀ fún wa káà náà lè ní àṣẹ lórí àwọn ọlọ́pàá wa ní ìpínlẹ̀ ká níyẹn ṣùgbọ́n àní gbà yà sí ibẹ̀ yẹn lónìí torí yẹn kẹnu díẹ̀ ó tẹ̀ sensitive ó sensitive kò ṣeé dá sí ó ń lọ lọ́wọ́ ṣùgbọ́n ṣe rí community policing n tó wà ń bẹ̀ ni wípé a fẹ́ ṣọ́ ara wa pẹ̀lú ara wa lágbègbè ara wa ẹ rí i pé kò sí àdúgbò kankan tá a rí àwọn akíkanjú tó ń dúró tó jẹ́ wípé wọ́n rẹ́dì láti ṣiṣẹ́ ẹ jẹ́ kí fún àpẹẹrẹ ní àdátán area command agbègbè àdátán ìtẹ́sí ṣàjẹ́ ekomogila fàlẹ́ lọ́wọ́ tá a jọ ń ṣiṣẹ́ tẹ bá dé ààfin onítààfin ní Kúgbà gbogbo ọjọ́ Monday ẹ máa bá àwọn èèyàn tí wọ́n ń ṣe ìpàdé tó ń wá láti Òkè Àrẹ́gbá ṣàjẹ́ Kúgbà ìtẹ́sí àwọn àdátán tó wà níbẹ̀ tí wọ́n jọ ń ṣe every Monday tó máa wò
kí ló mẹ́hẹ̀ tá a rí láàrin ìjọ mẹ́jọ sóní ṣé àwọn lè já ṣọ́ọ̀bù ẹnìkan ni kí la ṣe lè dé ọ̀nà pé kírú ẹ̀ má ṣe lè mọ́ yẹn náà ń pè ní community policing ṣé wọn pa community náà kó ara wọn jọ tí wọ́n ń ṣàṣàrò báwo ni agbègbè wọn tí àwọn fi máa lè já ní ọ̀dọ̀ àwọn alọ́kólóńkígbe. Nínú àwẹ̀ ni mo la fi ti ọba ti tókò lọ́lẹ̀ ìtókò ẹ̀mẹ̀rẹ̀ kéèsì aké inú àwẹ̀ ni mo lọ fi yẹn lọ́lẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá tó ti fẹ̀yìntì Olúwaṣẹ́gun Ṣódérù àwọn náà ṣe tí wọ́n ń pè ní ẹlẹ́mẹ̀rẹ̀ àwọn náà ṣe agbátẹrù yẹn àfi dá yẹn náà lẹ̀. bọ̀dá Ṣẹ́gun. bẹ́ẹ̀ ni tábà wọ ọjà àgbò nǹkan mọ́ ẹnu gádà àfi ẹ̀skínga head ibẹ̀ yẹn tí ẹ bá ti rí anything ó máa pè wá ó ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n jọ ń ṣe iṣẹ́ yẹn eré abòde olúdé skingi ló ń bá wa mójútó ibẹ̀ yẹn pẹ̀lú a ní àwọn èèyàn tá a ti fi sí allen olówà ní ìbẹ̀rẹ̀kòdó ajítádùn lọ sínú lọ́hùn àti láwọn èèyàn tá a yàn community policing ni tí wọ́n ń bá wa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá torí ojú tó lé ojú tó ko làwọn àárín àwọn èèyàn yẹn náà wà kì í ṣe ọlọ́pàá tó máa dúró sí police station nítorí pé ní community policing òun làwa ti ń practice ní ìpínlẹ̀ Ògùn ó sì ń so èso rẹ̀. mo fẹ́ràn nǹkan tí ẹ sọ yìí pé lágbègbè wa kí aláǹfààní àti ní ọlọ́pàá gbègbè yìí ṣùgbọ́n wọ́n ní pé tí olè ilé ò bá já ni tó dé olè jàyàn ṣé tí irú kan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tí àìsí ètò ààbò bá ń ṣẹlẹ̀ lágbègbè ṣé tá a bá wá ń lo àwọn ènìyàn tó wá láti agbègbè láti máa takò ṣáà ní máa fi egbò ṣègbò lé láti máa rí dájú pé àyànjú ẹ̀ láàrin ara wa láì gbé ìgbésẹ̀ tó tọ́ lórí àwọn nǹkan yìí. ṣé bó ti wọn kò ṣe tó ní agbègbè kọ̀ọ̀kan a máa ní èèyàn kan gbòógì tó máa jẹ́ pé bí ajàfẹ́tọ̀ ènìyàn ló máa jẹ́ ẹ̀yin àgbàlagbà lẹ sọ wípé tá a bá rẹ́ni tó mú ìyá ẹ̀ tó lù pa bó jẹ́ èèyàn kan tó máa dúró tì á wà ó lè pè kí ìyá ẹ̀ ṣe kó tó di ìyá ẹ̀ ti burú jù á sì ní sọpọ́tà ó ti hùn kó wà bó jẹ́ èèyàn kan nínú agbègbè kan tó máa dúró ti òdodo àti òtítọ́ ó máa wà and àwọn èèyàn táwọn wí yìí wọ́n máa ṣe direct pẹ̀lú DPO ni wọ́n náà lẹ́tọ̀ọ́ àti múyàn kan fà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n wọn ò lè gbé èèyàn lọ sí ilé ẹjọ́ pẹ̀lú ara wọn ní ìyàtọ̀ tó wà láàárín àwọn àti ọlọ́pàá wọ́n lè arrest èèyàn wọ́n lè mú èèyàn tó bá dẹ̀ ń ta àfúrásì wọ́n lè pè kán lè challenge ẹ̀ pé kí ló ń ṣe ń bí ṣáìgbé yìí ló ń gbé ni ilé wo ló ń gbé gbogbo yẹn ní agbára ẹ̀ tó wà lọ́wọ́ wọn. ẹ ṣeun iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí family radio nílùú Abẹ́òkúta ni a wà ní agboolé kàǹkà tí wọ́n sọ lórúkọ Kàláàkì níbi tí a ti ń fi ọ̀rọ̀ jómitúrò ọ̀rọ̀ pẹ̀lú Honourable Taiwo Akínlábí tí wọ́n jẹ́ alága fún ikọ̀ PCRC ní Àdàtàn Royal Area Command. Honourable wa àwọn agbègbè tí ètò ààbò tó bá mẹ́hẹ̀ bóyá irú Òkè Àrẹ́gbá ni o Lábáìwá ni o Òkè Odò ni o irú àwọn agbègbè mi sọ pé ètò ààbò wọn mẹ́hẹ̀ o irú àwọn agbègbè tí ètò ààbò wọn bá mẹ́hẹ̀ ǹjẹ́ àjọ PCRC pẹ̀lú àlàkalẹ̀ tí ẹ ṣe ǹjẹ́ ẹ lè pẹ̀lú ràn wọ́n lọ́wọ́ tàbí pé bóyá tó ṣé wọ́n lè kàn sí láti pé kẹ́ fún wọn ní àwọn èèyàn tí wọ́n ó máa ṣọ́ agbègbè wọn pẹ̀lú ìwọ̀nba owó péréte tí eléyìí bá ṣe ṣe bí èlò ni wọ́n lè máa bá wọn ṣọ́rú agbègbè bẹ́ẹ̀ mọ́jú bí wọ́n bá ń fẹ́ torí mo ti rí mẹ́sàgì kan níbí. ẹ ṣe olóòtú ṣe wọn pa àwọn èèyàn wọn ń gba àwọn tó ń ṣọ́ agbègbè lọ́dọ̀ àwọn SOSAFE ẹlòmíín gbà lọ́dọ̀ àwọn VGN ẹlòmíín gbà lọ́wọ́ àwọn hunters and forest guard àwọn Àgbẹ̀kọ̀yà náà àwọn Àmọ̀tẹ́kùn ìpàdé tí àti ẹ̀ lọ gbogbo wọn náà máa wà ń bẹ̀ pátápátá ẹni tó bá rí i pé lágbègbè òun Àgbẹ̀kọ̀yà ni òun fẹ́ràn láti bóun ṣọ́ agbègbè wọ́n jọ ẹ jẹ́ kí ìkànnì tó máa sọ fún ẹ jẹ́ kí ìwé àdéhùn wà o ìwé àdéhùn tí ò bá ti sínú ohunkóhun tá a bá ti dáwọ́lé òtún bá ń tẹ́ ni o yẹn ni agreement ẹ kó wà láàárín àwọn tẹ́ gbé iṣẹ́ agbègbè fún bóyá o lágbègbè wa o afẹ́kẹ́ máa bá wa ti géètì agbègbè wa ní aago 11 àbí aago 10 alẹ́ afẹ́kẹ́ máa ṣí ní aago 5 tàbí aago 5:30 ẹ jẹ́ pé gbogbo àwọn kele yìí kó wà ń bẹ̀ iye báyìí la fẹ́ sọ fún yín iye báyìí lájọ máa gbà ẹ jẹ́ ká déhùn yín kó dúró gbogbo ẹnikẹ́ni ló ní àǹfààní láti gba àwọn ọdẹ tó máa ṣọ́ àdúgbò ṣùgbọ́n mò ń gbà wá nímọ̀ràn ká gbà lọ́wọ́ either SOSAFE VGN
àgbẹ̀kọ̀yà tàbí àwọn hunters and forest guard tí wọ́n ní ilé iṣẹ́ tí wọ́n dẹ̀ mọ àwọn èèyàn tó ń bá wọn ṣiṣẹ́ tí wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ọdẹ ojúlé ẹ jẹ́ ká ṣọ́ra fún díẹ̀ ní àwọn kábẹ́rẹ́ lókun dì. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí àwọn tá a máa lò yẹn tí wọ́n ní ọ́fíìsì sosif tó ń pariwo PCRC àwa la dá sílẹ̀ o ẹ̀ka ìmójútó àgbègbè wa ni ìgbà yẹn là ń pè ní Vigilante Service of Ogun State. kó tó fẹjú kẹ́kẹ́. adúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá wa tó ń mójútó ètò ọlọ́pàá ní Àbújá ń sìn nígbà yẹn CP Argungu ní orúkọ wọn àwọn ni àjọ dá sílẹ̀ ní ìgbà yẹn ó dẹ̀ wá ń so èso rẹ̀ tá a bá ti lọ sí Àbújá tá a pàdé a máa ń ṣàdúrà fún wọn ni wọn náà dẹ̀ máa ń sọ ní gbogbo àwùjọ wípé Ogun State #1 ni torí wọ́n ti ṣe commissioner bí wọ́n rí bí àwọn èèyàn ṣe fẹ́ràn wọn Ẹ̀gbá a máa ń gba àwọn èèyàn mọ́ra Ogun State a kì í léèyàn sá a máa ń kọ́ àwọn èèyàn mọ́ra ni a dẹ̀ ń ṣoríire ní ibẹ̀ tá a bá fẹ́ gba ọdẹ ẹ jẹ́ ká jẹ́ kí abẹ́rẹ́ wọn kó lókun dì. Ẹ̀gbá máa ń gbàyàn mọ́ra ìgbàkúgbà lẹ́gbà ògbà ẹ jẹ́ àkọjá sẹ́ka àpolówó ọjà ń gbà bá padà dé àmọ̀ tẹ̀síwájú. máa ń ṣìyàn mo rí i pé baba Samanja ń pè ṣùgbọ́n a ti kúrò níbi tí a ti sọ̀rọ̀ yín àti kí yín fún ipa takuntakun tí ẹ pẹ̀lú kó ṣùgbọ́n tó bá di ìgbà tí a máa pè wọlé tó ẹ pé ẹ fẹ́ pè láti dá sí eré tí àmọ́ tá à ń sọ lọ́wọ́ yìí nígbà tí àkókò bá tó ẹ lè pè àgbé ìpè yín ní ìgbà yẹn bó ṣe jẹ́ nìyẹn jálá. tó ẹ káàbọ̀ padà sí orí abala sàn láàrin aṣọ pẹ̀lú Honourable Taiwo Akinlabi tí wọ́n jẹ́ chairman fún Adatunri Area Command náà àjọ PCRC. àlejò wa ẹ kì í tún mú ìbéèrè wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ mọ̀ tá a bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò agbègbè ẹni àgàn ni kò ṣe dá nìkan gbé ọ̀rẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà owó náà ṣe pàtàkì láti lè jẹ́ kí a fi ran ètò ààbò agbègbè lọ́wọ́ àwọn àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ agbègbè máa ń ṣe ètò kan láti máa dá owó jọ láti gba bóyá àwọn ikọ̀ elétò ààbò lóríṣiríṣi bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan bíi SOSAFE ní VGN nǹkan kan láti máa ṣọ́ agbègbè wọn lágbègbè tá a bá rí pé àwọn kan wà wọ́n máa ń dágunlá láti ṣe ipa tiwọn láti dájú pé àjọ jẹ́ kí ètò ààbò àdúgbò wa kó gbókan kí làwọn ìgbésẹ̀ ságbègbè lè gbé nípa irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú wọ́n ní tó bá ní kí haúsá lóògùn kan á ní ṣé àrùn yẹn ṣó ti ṣe é rí ẹni tó ti ṣe èmi náà rí ni torí ìgbà kan mo jẹ́ alága agbègbè wa ṣùgbọ́n a rí pé àwọn kan bá a ṣe ń sanwó ọdẹ wọn ò sanwó rárá ṣe rí ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú a ní ẹ̀ka kan tó ń mójútó irú àwọn tá à ń wí yìí DPO àti chairman division yẹn ọ̀nà máa jọ jẹ́ co-chairman tá a bá rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọn ò sanwó wọn máa fún wọn ní ìwé ìpè wá sí police station yẹn wọn á bi wọn léèrè kí nìdí tí ẹ ò fi san owó ọdẹ a ti rí èyí tó sọ pé kò sí ọdẹ lágbègbè ni òun ò ṣe dá owó ọdẹ àti lẹ́nu tó sọ wípé ilé ẹni tó ti ń ṣe ìpàdé òun ò ń lọ ọbẹ̀ àwọn jọ ń jà lòun ò ṣe lọ tá a sì yanjú ẹ̀ fún kòkè ẹgbẹ́ pàdé kò ní ẹgbẹ́ sí àárín gbogbo ẹ wá bí tẹ́ máa ṣe ẹ máa kọ bẹ́ǹṣì kẹ́ ṣe ṣe àkẹ́ máa ṣe ṣùgbọ́n èèyàn tí ò bá san owó ọdẹ ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú a ní ìgbàgbọ́ wípé agbódegbà ò lè ní o ìyẹn níbi tí ọdẹ bá wà o torí àwọn èèyàn náà wọn ò ní gba ọdẹ wọn máa gba owó ọdẹ àwọn yẹn náà ò lè làwọn yẹn náà ṣó ti yé wa ṣùgbọ́n bí tí wọ́n bá ti gba ọdẹ tá a rí ọdẹ èèyàn tí ò bá ti san owó ọdẹ ń bẹ̀ yẹn a kà kó pé agbódegbà ò lè ní ìgbésẹ̀ tá à ń gbé àwọn DPO wa àti alága ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú ní agbègbè yẹn àwọn náà máa ṣe ìdájọ́ sí ìyẹn nítorí mo sọ pé ó ti ṣe èmi rí níṣẹ́ làwọn kan gbéra tí wọ́n lọ fẹjọ́ mi sùn ní police station pàǹdà wọn láàmú àwọn ará sùn àjẹká wọn rìn nígbà tó ń débẹ̀ àṣì ọ̀rọ̀ tiwa DPO gbọ́ wọ́n ṣí ọ̀rọ̀ tiwọn DPO wa bi wọ́n léèrè ṣé ọdẹ wà lágbègbè yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀yin ò dẹ̀ sanwó ọdẹ wọ́n ní bẹ́ẹ̀ ni ọdẹ yẹn ò ṣọ́ ẹ̀yin àbí tó bá délé yín ó máa díjú ni àwọn ló ń ṣọ́ àwọn torí àwọn ò ń lọ pàdé ó ní àwọn ò ṣe lè sanwó ọdẹ ẹ jẹ́ kí n sọ fún yín wọ́n san owó ọdẹ yẹn
wọ́n san nú ìtàn jẹ kan tó kú omi. Bàbá wa kọ́ mọ forúkọ bò wọ́n láṣìírí agbègbè ibi tí mò ń gbé náà ń gbé. Wọ́n kàn pè mí láàárọ̀ ọjọ́ kan wípé àwọn ọlọ́pàá pa àwọn ní Adígbẹ́ o, àwọn ọ̀dẹ̀ mọ̀ tó ń pa àwọn fún mi. Bàbá yẹn lọ ńgbà tó ń dọ̀hún ẹ mọ̀ tó ṣẹlẹ̀, àwọn ayálégbé wọn san owó ọdẹ ní agbègbè. Wọ́n wá wádìí wọ́n ní pé bàbá ló ní ilé, bàbá náà mú lọ sí police station. Ìgbà tí bàbá dọ̀hún bàbá wa pè mí padà pé alága ní tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ti san owó ọdẹ yẹn o, wọ́n dẹ̀ sọ fún àwọn ayálégbé wọn èyí tí ò bá dáwọ́ wọn padà ó máa fi ilé àwọn lẹ̀ nìyẹn. Ìgbésẹ̀ tá a lè gbé làwọn orú yẹn, ká lọ sí police station, ká rí DPO, ká rí alága ìbáṣepọ̀ ọlọ́pàá àti aráàlú lágbègbè yẹn, kájọ jókòó kájọ sọ torí kò tí ì dìjà, ká láyé ara wa tó rájọ wa máa gbé agbègbè yẹn ni kálàáfíà kó lè jọba. ẹ ṣe gbogbo àwọn tí ẹ ń wò wá lórí ẹ̀rọ ayélujára ẹ ní sùúrù máa ní pé ṣé ojú òpó nífẹ̀ẹ́ Ìfọláṣadé Àwẹ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá community policing tí à ń sọ yìí, community policing, àwọn tí wọ́n fẹ́ gbà láti máa ṣọ́ agbègbè wọn àjọrìn ni àwọn ọmọ inú ara wa bí ìbéèrè yálà ìbéèrè lẹ́ẹ̀kan. Kí ni àlàkalẹ̀ tàbí ọ̀nà owó ní ẹ fẹ́ gbàgbé kà tó fi jẹ́ wípé kò ní jẹ́ wípé olè látún pé kò wá mọ́lẹ̀ torí pé a ò mọ inú ara wa, kó má jẹ́ wípé ẹlòmíì á fẹ́ wọ àárín ẹgbẹ́ yìí nígbà bá ti gbọ́ pé òun náà ti pẹ̀lú community police tó jẹ́ pé èròǹgbà tiẹ̀ ọ̀tọ̀, òun fẹ́ wọbẹ̀ gẹ́gẹ́ bí àti ṣìjìbò fún ìwà ìbàjẹ́ tó ní lọ́wọ́ ni. Ẹ ṣé olóòtú, ẹ jẹ́ kí n sọ àwọn ìgbésẹ̀ ìpele tó wà fún. Tí ẹnìyẹn bá kọ́kọ́ fi orúkọ sílẹ̀, ó máa fi àdírẹ́sì ẹ̀ síbẹ̀, ó máa fi àdírẹ́sì ibi tó ti ń ṣiṣẹ́ síbẹ̀, ó máa fi fóònù nọ́mbà chairman community yẹn sí àti secretary. Tá a bá gba gbogbo ilé nígbà tó forúkọ sílẹ̀ tán, àwọn ìgbìmọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ láti ilé ìran a máa kó ilé ìfún wọn, wọ́n máa padà sí agbègbè yẹn, wọ́n máa lọ bèrè tẹ́niyẹn ò ní mọ̀ irú èèyàn wo lẹ́nìyẹn jẹ́. Tá a bá rí 50 ó ṣeéṣe kó jẹ́ ogún ló máa wẹ̀ tó máa yan kọ̀ọ̀kan. Lẹ́yìn tó bá parí eléyìí wọ́n sì ń lọ ṣe iṣẹ́ ọlọ́pàá ní Ìpẹ́rù fún oṣù 3 o, tó máa kọ́ wọn ìdánilẹ́kọ̀ọ́ ó máa wà fún oṣù 3 o, aṣọ white wọ́n máa rà níkà péńpé àti ẹ̀wù péńpé tó máa fi ṣe training fún oṣù 3 ibẹ̀ náà máa sun fún oṣù 3 yẹn o. Yẹn ló jẹ́ pé community kọ̀ọ̀kan wọ́n máa pẹ̀lú sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó ń bá rán láti fún wọn kí ni wọ́n fẹ́ jẹ láàrin oṣù 3 yẹn. tó jọlá tó bá ní ìbéèrè kò béèrè tó bá sì sí kí aṣojú òpó sílẹ̀. káṣojú ọ̀pẹ́lẹ̀ fáwọn aráalé tí wọ́n fẹ́ béèrè kan tàbí òmíì lọ́wọ́ àlejò wa. ìwájú àfẹ mo lè kí àwọn aláàjì lágbọ́lọ́ látọ̀rọ̀ ẹ̀kọ́ ní bàjẹ́ o. àmì o. ẹ ti ṣe ń pàṣẹ fún mi láti fún wa lágbọ́lọ́ ìjẹun àwọn àánú lẹ́yìn. ilé ṣe fẹ́ bèèrè ní pé nígbà tí community kan tó ti ń kówó jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá sọ pé bóyá lórí ọ̀rọ̀ owó ọ̀jẹ̀ tó yẹ pé owó tá ń dásílẹ̀ àárí àṣà ìdíje tó bá ń sọ pé lówó orí owó ọ̀jẹ̀ káwọn èèyàn wá sọ pé láéláé ìṣe kọ́tẹ̀ tó dé owó rájà ìṣe àwọn òníbẹ̀ẹ́ dá sí ìwálẹ̀ pẹ̀lú ilé wa tó bá dúró lórí pé ẹ̀kẹ́rẹ́ ẹ̀bì lò àfi ká gbowó ọ̀dẹ̀ náà yàn kí láà lè ṣe sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣeun bàbá wa, tírú ẹ̀ bá ṣẹlẹ̀ máa fi nọ́mbà wa sórí ètò. Ẹ pè irú àwa táyà mọ̀ pé a ò gbé àgbègbè ibẹ̀, ẹ sọ ọjọ́ tí wọ́n ń ṣe ìpàdé community yẹn, àwa máa wá tó ti yé yín bàbá, à á yanjú ẹ̀ torí àgbègbè a ní fẹ́ kí àgbègbè kan kó mẹ́hẹ nínú ètò ààbò, àfi ká ṣe sùúrù. Wọ́n wà fún níwà náà ń pè ní ọ̀rẹ́ jọ̀rẹ́. Tá a bá rí i pé àwọn akówójẹ ló wà ní inú community yẹn, ó ṣeé ṣe káwọ̀ gbé ìgbésẹ̀ míì lórí ètò ààbò kó wọ́n máa ṣe community wọn bẹ́ẹ̀ lórí ètò ààbò ó ṣeé ṣe ká gbé ìgbésẹ̀ míì tí kò fi ní sí gbọ́mi sí omi òtún lórí ètò ààbò ní agbègbè yẹn. ṣó ti yé wa, Ọlọ́run á fún wa ṣe. àmì ẹ̀ pọ̀ ẹ lọ́wọ́ tọ́ ìpínyẹ́ rí ń bẹ̀ wọ́n. ẹ lọ́wọ́ 09030000885 tàbí 08058850885. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò. yes sir. orúkọ tèmi ni Mustapha Akínjọ láti Ọbántòkò. Ọlọ́run gbèsè yìí náà ó wà ó fi dáadáa àmọ́ gẹ́gẹ́ bí bàbá tó sọ̀rọ̀ nísìnyí yẹn tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ní community nǹkan ti sọ pé wọ́n máa gbèsè yẹn
wọ́n ṣàfi nọ́mbà síta ká lè pè wọ́n àdúrà ní àgbà o. àmín. Òjò Máyọ̀wá wọ́n ní ẹ káàárọ̀ sà ok ìbò lọ́ fi kọ́ wọ́n ní good morning sir why community police have not collect salary. ìtọ̀ ìbéèrè yìí wọ́n ní kí ló dé tí àwọn ọlọ́pàá agbègbè kan wọ́n ti gba owó oṣù wọn àwọn àmọ́ àwọn ọlọ́pàá agbègbè lẹ́yìn tí wọ́n mẹ́nu bà. ẹ ṣe rí tabari ọlọ́pàá agbègbè tí ò tí ì gba owó oṣù sọ pé ìjọba ò tí ì gbé ọlọ́pàá agbègbè wọ inú bọ́jẹ̀tì ìyẹn ètò òṣùná ní àwọn ìpínlẹ̀ Ògùn tàbí àwọn ìpínlẹ̀ kan. owó Yorùbá dẹ̀ ní iṣẹ́ tí ò bá ní owó oṣù kò ní gba owó ìfẹ̀yìntì. ẹ jẹ́ ká máa bá bọ̀ díẹ̀díẹ̀ títí àwa àtijọba a máa fi jọ jókòó láti wá ìyanjú sí ọ̀rọ̀ kí àwọn tó bá ń ṣe ètò ààbò ní community kan náà máa rí owó péréte gbà. ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ jẹ́ kí a sì máa ṣe ètò ààbò yẹn láàrin ara wa. agán ètò ààbò ìjọba gan ò lè dágbé bẹ́ẹ̀ làwọn náà ò lè bá dágbé. hello sir. hello sir. olóye iṣẹ́ ń gbọ́ mi lọ. à ń gbọ́ yín olóyè Mílàndù náà ló ń pè láti Mile 2. mo kí àwọn bàbá wa wọ́n kó atótónu látàárọ̀. ìbéèrè tèmi fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ǹjẹ́ ọwọ́jà wọn dé Máwùkọ́ Ọ̀pẹ́jì wá sí ẹ̀yìn ọ̀nà gbọ́ọ̀rà báyìí torí pé àwọn ìwà àbàjẹ́ kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tó ti pẹ́ tó jẹ́ àdẹ̀mọ́ a ti gbégbèsè lórí àrọ̀ àwọn Fúlàní darandaran àwọn ajínigbé ìjẹ́gbèsè ẹ̀ka wọn wà níbẹ̀ yẹn ẹ ṣe ẹ̀kú ètò. ẹ ṣe ẹ̀ka wà Àdátán area command ó dé Ọ̀pẹ́jì ó dé Máwùkọ́ ó padà lọ Sọ́dẹ́dá ó lọ sí Bàkátàrì apá àlàlẹ́nu gádà pẹ̀lú metro area command bọ́tà bá ń sọ̀rọ̀ randa tá à ń sọ̀rọ̀ ọ̀nà gbọ́ra metro ló kọ́fà bẹ̀ ẹnìkejì mi tí ó wà níbẹ̀ èèyàn dáadáa làwọn náà àjọ ń ṣe iṣẹ́ pọ̀ ni ṣùgbọ́n tá a bá rí àwọn ìpèníjà tó wà lágbègbè gbà yẹn agbára Ọlọ́run ká nítorí èmi ni olórí àwọn òṣìṣẹ́ fún alága PCRC ní orílẹ̀-èdè Nàìjíríà kò síbi tí ọwọ́jà irin tèmi kò dé gbogbo Nàìjíríà ibi tá a bá ti rí àwọn ìtanilólobó tó bá dáa ní ìta lè ṣiṣẹ́ lé lórí kí ètò ààbò bẹ̀ má mẹ́hẹ̀ tí n bá pe nọ́mbà sórí ètò ńsìn ẹ̀kọ́ kẹ́ ẹ pè mí tàbí kẹ́ ẹ send tí mi bá gbé fóònù yẹn ẹ send the message sórí ẹ̀ tí n bá ti kà máa pe ẹni yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ ṣeun wọ́n níbi tí a ti ń ṣe ọdún múláwá náà ni a ti ń ṣe ẹ̀kan yòókù ẹ má ní mo pòwe níwájú yín ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ààbò òun ni à ń bójú wò lórí ètò ní àárọ̀ yìí ìyẹn ló fẹ́ jẹ́ kí n yàbàrà sí ọ̀rọ̀ nípa àwọn bólàbólà tí a ṣe bí ẹni mẹ́nubà díẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n tí a ò sọ kúlẹ̀kúlẹ̀ nípa ẹ̀ níbo ni iṣẹ́ dé dúró lórí eléyìí níbo ni iṣẹ́ gbé dé dúró lórí eléyìí sà. mo dúpẹ́ lọ́wọ́ olóòtú bólàbólà nígbà tí ariwo pọ̀ lórí bólàbólà haúsá o mo tọrọ àforíjì wọ́n sá ń sọ ṣùgbọ́n nígbà tí ìgbìmọ̀ ìbáṣepọ̀ ọlọ́pàá àti ọlọ́pàá aládàtún area command abẹ̀rẹ̀ ìtọpinpin wa a rí wípé alága wọn nípínlẹ̀ Ògùn ọmọ Yorùbá ni akọ̀wé wọn ní ìpínlẹ̀ Ògùn ọmọ Ẹ̀gbá ni alága Ìjẹ̀bú Yewa wọ́n wà nínú ẹ̀ àkọ́kọ́ gbé wọn wá sí orí ètò wa ìyẹn ojúlá kan fi ń sọrí àgbé wọn wá àwọn èèyàn bá wọn sọ̀rọ̀ lẹ́yìn tá a ṣe ìtàn àwa wò pé ń tá a lè ṣe ọjọ́ yẹn a gbé Sẹ́ríkì Haúsá wá àkọ́kọ́ wò ní ìpínlẹ̀ Ògùn a mọ̀ pé Sẹ́ríkì wà ní gbogbo àwọn ẹ̀ka èdè nípínlẹ̀ Ògùn Sẹ́ríkì tí Rẹ́mọ wà tó jẹ́ Haúsá ó wà ní Ṣàgámù Sẹ́ríkì Ìjẹ̀bú wà ó wà ní Ìjẹ̀bú Òde Sẹ́ríkì ti Yewa wà tó jẹ́ Haúsá ó wà ní Owódé Yewa Sẹ́ríkì ti Ẹ̀gbá wà yẹn wà ní Sábó mo kọ́kọ́ bá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe ìpàdé lẹ́yìn yẹn la wá ṣe ìpàdé ìta gbangba pẹ̀lú àwọn CDA àti CDC a pè ọ̀gá Amini Alámàlà síbẹ̀ a pè ọ̀gá àwọn DSS síbẹ̀ a pè fìjìláńtì a pè so safe a pè àwọn lọ́ba gbogbo paramount la mẹ́rẹ̀ẹ̀rin nípínlẹ̀ Ògùn ni wọ́n wà ní ibẹ̀ àwa ní ìpinnu àwọn ìpinnu wa náà òun la gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti ṣe kálẹ̀ kìíní wọ́n ti kálẹ̀ kejì wọ́n ti ṣe ìpérò ìta gbangba lórí ẹ̀ láìpẹ́ láì jìnnà àbá yẹn máa di
òfin tábàyàn bá ti di òfin àwọn colors tó wà nínú iṣẹ́ yìí wọ́n máa sá kúrò nítorí pé lára díẹ̀ ní ohun tá a kọ sí ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n sì gba gbogbo ẹ̀ pátápátá ìkíní ni wípé bólàbólà kan kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ láì ṣe pé aago 6 àárọ̀ ó lù kò gbọ́dọ̀ bọ́ síta tó bá sì ti di aago 5 ìrọ̀lẹ́ bólàbólà gbọ́dọ̀ close àgbọ́dọ̀ lè mú ní àgbègbè kankan mọ́ ìkíní. ìkejì ọjọ́ Sunday lọ́jọ́ ìsinmi bólàbólà ò gbọ́dọ̀ ṣiṣẹ́ torí àkókò yìí táwọn èèyàn ń lọ church tí wọ́n ń lọ sí mọ́ṣáláṣí láti lọ ṣe àṣàlátù ni wọ́n máa ń fi ríbi ṣe àwọn kọlọ̀dùsí ni wọ́n fi bí ṣe iṣẹ́ ibi wọn ìyẹn náà wà ńbẹ̀. alásílẹ̀ pé gbogbo wọn ká ní orúkọ àti agbègbè ibi táwọn tó ń ṣe bólàbólà yìí ń gbé ká ní kó wà lọ́wọ́ PCRC kó wà lọ́wọ́ ìjọba kó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá débi wípé a ti mọ̀ pé bóyá agbègbè arílẹ́sẹ̀ o mo fi àpèjúwe ni o Hasan tàbí Jubril tàbí Emeka ló ń ra àwọn sarin àti irin lérí àyẹn a ti mọ̀ pé tẹ́nìtì ń bá ṣẹlẹ̀ pẹ̀lú fóònù nọ́mbà wọn àti àdírẹ́sì wọn lágbègbè yẹn àwọn ènìyàn náà máa kọ́kọ́ fura sí. a tún lọ síwájú sí wípé ní agbègbè tó wọn ò bá fẹ́ kí bólàbólà wọ agbègbè wọn kí wọ́n ṣe àkọlé pélébé kí wọ́n gbé sí ẹnu ọ̀nà àbáwọlé àti àbájáde wọn wípé a kò fẹ́ bólàbólà ní àdúgbò yìí bólàbólà tó ń bá mú bẹ́ẹ̀ kí wọ́n má nà kí wọ́n mú lọ sí police station ẹni tó bá ti tàpá sí àwọn òfin ẹni tó wà ń bẹ ni pé tó bá kọ́kọ́ mú lẹ́lẹ́kìnní ìjìyà 100,000 ló máa kọ́kọ́ san tàbí ẹ̀wọ̀n oṣù 6 tàbí méjèèjì lápapọ̀ tó bá mú lẹ́lẹ́kejì ìgbìmọ̀ yẹn ìyà yẹn ó tún tóbi ju ìyẹn lọ àwọn tó wà nìyẹn ṣùgbọ́n àgbàládùra láìpẹ́ láì jìnnà ilé ìgbìmọ̀ aṣòfin wọn á fọwọ́ lu àbádòfin yẹn wọn á gbé fún gómìnà á sáìn tó bá ti sáìn náà àjọ máa jẹ́ kí ẹ mọ̀ lórí àwọn ètò tí à ń ṣe pẹ̀lú àwọn àràbà àti gbogbo àwọn oníròyìn oníléeṣẹ́ rédíò wa kẹ́ ẹ lè mọ àwọn tó wà nínú ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ a máa ní kí wọ́n tẹ̀ jáde gan tẹnu bá fẹ́ rà kó níwèé kó rà bí Bible àti Quran kó lè máa tọ́ka sí pé ntẹ́lẹ̀ yìí sọ ntòfin sọ ni àwọn ìgbésẹ̀ tá a ti gbé láti gbà yẹn di sí ènìyàn. ká tún wojú òpó níwọ̀nba àkókò tí ó kù kó tó rí i pé ẹ̀yọ́ndà àlejò wa 0903000885. hello. hello káàárọ̀. ẹ kò jùmọ̀ wọn. mo kí mọ̀ mi fún ọmọ dàgbà tí ara ẹ̀. Jalal ẹ ṣeun. mo kí aláwa alága PCRC nǹkan tí èmi fẹ́ béèrè ni pé orúkọ tèmi ni Mukaila Ajani láti ọ̀bádẹ́ òkú. ẹ ṣeun. nǹkan tí mo fẹ́ béèrè ni pé nípa ọ̀rọ̀ owó ọdẹ tí wọ́n sọ yẹn ní agbègbè wọn ní kí ilé kọ̀ọ̀kan kó máa san 1,000 owó ọdẹ ó dẹ̀ ń lọ bọ̀ ilé tí ó wá jẹ́ pé àwa ń gbé bàbá tí ó jẹ́ láńlọ́ọ̀dù 1,000 náà ló ń gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tí ààrẹ ìdílé ó wá dìjà pé ṣe bí lẹ́sìdìí 1,000 lẹ́ ń sọ ó sì jẹ́ pé èyí tí wọ́n máa gbà wá 1,000 ní ọwọ́ tiwa tí wàá sọ wá di ATM nìyẹn òfin ní ìgbésẹ̀ tá a lè gbé o ìṣẹ̀wọ̀n táwa yan ọ̀nà sí. ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé ẹnu bá dá oko DPO tó wà ń bẹ̀ Mr. Jẹ́jẹ́ èèyàn dáadáa ni wọ́n ẹ lọ sọ̀rọ̀ yìí lójú wọn máa pè láńlọ́ọ̀dù yín nígbà tó yẹn ní kí ilé kan san 1,000 tí yàrá 6 àbí 8 wà ń bẹ̀ tí bàbá láńlọ́ọ̀dù wa ń gba 1,000 ń gba 8,000 ohun tí òṣìṣẹ́ stealing by trick náà ń pè yẹn nínú òfin àdọ́gbọ́n jalè ni torí owó tó ń gbà yẹn ìlẹ́gà ni kò bá ọ̀nà òfin lọ ẹ lọ sọ ní police station Ọbádá ẹ dá orúkọ mi kẹ sọ fún DPO yẹn pé èmi mo ní kẹ wá kí lẹ lórúkọ wọn. CSP Jẹ́jẹ́ lórúkọ DPO wọn ní Ọbádá oko. kí lálọ́ọ̀dù yín ṣe jẹ́jẹ́. wọn ò gbọ́dọ̀ pè yàn ní jẹ́jẹ́ kó bá jẹ́ oníwà jẹ́jẹ́ bẹ́ẹ̀ni tó bí láńlọ́ọ̀dù yẹn ò bá ṣe jẹ́jẹ́ tó bá dọ́dọ̀ CSP Jẹ́jẹ́ kò ṣe jẹ́jẹ́ ń bẹ̀ o. a ti ẹ̀jẹ̀ ìjókòó jẹ́ onírówó yẹn gbà wọn. ẹ jẹ́ ká tún wẹ̀ lómi lórí ìlà. ẹlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. orúkọ mi ni adigunlójú azeez láti àrùnlẹ̀ sàrẹ́ọ̀tà. ẹ káàárọ̀ sà. ẹjọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ̀ lọ ẹ̀yin bàbá ní pé tí chairman ò bá ṣe dáadáa àwọn ìgbésẹ̀ wo ni àwọn èèyàn lè dé láti yọ lóòótọ́ fẹ́ bẹ̀rẹ̀ yẹn sà. ṣe rí bí chairman ò bá ṣe dáadáa lágbègbè chairman nìkan kọ́
kódà bàbá yan chairman local government council tí wọ́n bá rí pé kò ṣe dáadáa wọ́n ń yọ bàbá ṣe gómìnà bá rí pé kò ṣe dáadáa wọ́n ń yọ alága tí ò bá ti ṣe dáadáa ẹ jẹ́ kí community yẹn jókòó kẹ́ ẹ rí i pé gbogbo orúkọ yìí tẹ̀ ń wá meeting bóyá ogún ni kẹ́ ẹ rí i pé at least mẹ́ẹ̀ẹ́dógún sign wípé kó fi orí àpèrè yẹn sílẹ̀ ẹ wá jẹ́ kí ọlọ́pàá mọ̀ kẹ́ ẹ tó ṣe kí wọ́n bá yín dá sí so that kò ní di ìjà àdúgbò ẹ jẹ́ ká fi ètò òfin gbé ṣùgbọ́n alága tí ò bá ti ṣe dáadáa ó lẹ́tọ̀ọ́ àti kúrò ní ibẹ̀. ká tún wo ẹlòmíín lórí ìlà 0903 ẹ káàárọ̀ o. hello sir. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sir. yes sir. orúkọ mi ni pastor caleb láti káwọ́ sí mo kí mọ̀rún fún ọmọdé àgbà àti àwọn àlejò wa ọlọ́run adẹ́mi sí fún wa nìkan tó kù. àmín o. ẹ jọ ohun tí mo fẹ́ pé wà kí ni máa ṣẹlẹ̀ tó pé tí nọ́mbà bá jẹ ní àdúgbò tá a bá pélé iṣẹ́ nẹ́pà wọn á ní ká kọ́kọ́ lọ rí àánú community yẹn náà bí ẹni pé wọ́n ti ń ṣe ní ọjọ́ ń ṣe àjọ pé wọ́n á bẹ̀rẹ̀ sí gba 1,000 nínú ilé kọ̀ọ̀kan lórí pé wọ́n fẹ́ ṣe iná àjẹ́ bóyá transformer bóyá ṣe ní fuse ẹ̀kọ́ tí o tà pé bóyá níṣẹ́ ni feeder pillar yẹn ó ṣe kínní. ìkejì kí ni wọ́n bá ṣe sí àwọn tó máa ń lọ já wáyà nídìí transformer tó máa ń lọ tú wáyà nídìí ẹ̀ kí ni wọ́n máa ń rí ṣe sí gbogbo ní àwọn agbègbè kọ̀ọ̀kan bí irú tí Dr. Sotunde sọ nígbà kan tí wọ́n ní wọ́n mú ẹnìkan ní sáàdì ànàmọ́ṣe Abíọ́láwé yẹn tó yẹ pé lọ jí wáyà tù nídìí transformer wọ́n dẹ̀ mú nígbà wọ́n dẹ̀ fi pamọ́ kílẹ̀ tó mọ́ wọ́n dẹ̀ ti filẹ̀ àwọn aládùúgbò wọn dẹ̀ rí kọ̀ọ̀kan ṣe CTC. ẹ ṣeun ẹ jẹ́ kí ẹ ṣe bàbá ìkíní ṣẹ́rí táwọn IBDC ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n wò pé kò ní dáa kẹ́lẹ́ máa pè kí tọ̀hún máa pè kọ́ wọ́n pé alága làwọn fẹ́ máa bá sọ̀rọ̀ lórí tí iná bá ti bàjẹ́ èmi ò lérò lọ́kàn tèmi pé bóyá wọ́n jọ ní àwọn nǹkan tí wọ́n jọ dì nítorí ẹni tá a bá fi joyè aṣíwájú àwọn sí òhò ni òun ló máa sáré kára iwájú má rí tibí kérò ẹ̀yìn náà má rí ìkejì ìyẹn lọ bẹ́ẹ̀ torí transformer tí transformer tẹ́ bá ti rí pọ́n jí ẹgbàá ọdẹ síbẹ̀ o tàbí kẹ́ ẹ ṣe CCTV síbẹ̀ tí agbègbè tèmi gbọ́dẹ a ṣe CCTV tí ó ń tó ń ṣọ láti ìgbà yẹn wọn ò rí jímọ̀ o ẹ ṣe. tó àkókò tí ń lọ ṣùgbọ́n ká mú ìpè kan sí ká fi ṣe ẹjọ́ ẹ̀ lórí ètò láàárọ̀ ẹ lọ́wọ́. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà láàrin àbọ̀ ìṣẹ́jú sà. ẹ kú ètò ìlú ẹ ṣe òní bàjẹ́ fún yín. àmín. orúkọ tèmi ni adéláṣẹ ayẹyẹ. ó yá sà. hello. à ń gbọ́ yín sà ẹ bá bọ̀rọ̀ yín bọ̀. nígbà tó ṣe fọlọ́mù ẹni tí èèyàn kan bá ẹ̀ sí ẹni iṣẹ́ bó ti ẹni kan sì wà lórí kẹ́kẹ́ àti ẹ̀ tó ti jẹ̀ ló ga jíjẹ̀ wọ́n máa sọ 45,000 wọ́n máa sọ wá fún wọn tó tọ́ra ohun tó mú lọ wọ́n máa fún 30,000. èèyàn méjì bẹ́ẹ̀ ló wà pẹ̀lú mi dáadáa sí ẹ pé 45,000 náà sọ pé ti ṣiṣẹ́ wọ́n máa fún 30,000. pípẹ́ ní àwọn tí mo sọ. VGN ṣe mọ̀ wípé organisation ní VGN ó ṣeé ṣe kó jẹ́ pé àdéhùn tó wà láàárín àwọn ẹni tí wọ́n jọ gbà pé iye báyìí ló máa gbà o iye tó wọ́n ń gbà lọ́wọ́ gbogbo yẹn èmi ò rò pé yẹ kó kọ ẹnìyẹn tó bá yẹ pé ṣe yẹn ò tẹ́ wọn lọ́rùn yóò fi iṣẹ́ wọn sílẹ̀ á lọ wá ìgbìmọ̀ míì darapọ̀ ṣùgbọ́n oní wọ́n gba iye kan wọ́n ń kó iye fẹ́nìkan kò kọ́ ọ̀wá o lọ́dún ló kò tẹ́ wọn lọ́rùn kó fi ibẹ̀ yẹn lẹ̀ kó lọ join organisation míì ọ̀wọ́ kó lọ dá ètò tiẹ̀ náà lẹ̀ ó bá jẹ́ pé àgbẹ̀ òfẹ́ kọ́ ya ní tiẹ̀ kó kọ́ sílẹ̀ ó bẹ̀rẹ̀ tiẹ̀ kó máa ṣe àgbẹ̀ òfẹ́ jìyà kó ṣe ti rí nìyẹn. tó fi bẹ́ẹ̀ kọ̀ wá gẹ́gẹ́ bí ọ̀nàdàdà àkàràbíyé sọ kí ọmọdàgbà ní iléeṣẹ́ media outlet kan ní ìsìn kí wọ́n sọ pé ẹ fẹ́ ṣe MC ni ẹ fẹ́ ṣe kankan ni mo lè gba 100,000 naira lọ́wọ́ àwọn tó mo fẹ́ lọ bá ṣe MC kí bá ní kí jàlá lọ tàbí ẹ̀yọ́ ọmọ tí wọ́n máa rán lọ 30,000 lówó tí máa jẹ́ o kò kọ̀ láti wọ́n máa wádìí pé àṣẹ 100,000 ní ọ̀gá gbà kò lọ allocation service fee náà gbọ́dọ̀ wà bí ìyẹn agbọ́dọ̀ lọ́nà iléeṣẹ́ bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ pàtàkì lọ́wọ́ Honorable Taiwo Akinlabi tí a pè wọ́n lónìí tí wọ́n wá jẹ́ wa lágbára Ọlọ́run ayọ̀ yóò ní padà di ìbànújẹ́ mo sì mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ bàbá CPA Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ká máa retí alukoro agbákejì alukoro DSP Fọláṣadé Olúwọlé kí a sì máa kí CSP Ọmọlọ́lá Odùtọ́lá tí wọ́n jẹ́ alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lẹ́ẹ̀kan sí ní pẹ̀lú àṣẹ olóòtú ètò Reverend Adéṣẹ́wà Ẹ̀gúnjọbí ní à ń kí Honorable Taiwo Akinlabi
ìpè ẹkú iṣẹ́ takuntakun pèsè àṣẹ nígbàjẹ́ o. àmì wọn ṣe olóòtú. ẹ ṣeun àwọn tí wọ́n pè wá lórí ẹ̀rọ wọ́n pọ̀ musalesu akibu adesina lukú pàtì ní wàbí prince adéjọbí adélèké ìṣòlùwà ẹ ṣeun alhaji cousin ọmọ ajúmọ̀ ní adébáyọ̀ ẹ ṣeun púpọ̀ alhaji akim lawal babaláwo nígbẹ́ nìyẹn ẹlẹ́rìí bákẹ́lábí gbogbo ìgbà tí ẹ bá sì rí kọ́mándà fún ikọ̀ zona dragon squad ọ̀gá akim adéyẹmí ṣe é mọ̀ wọ́n dáadáa admin bẹ́ẹ̀ kí ẹ̀ka ọba mi dúpọ̀ ọlọ́pàá pọ̀ ṣùgbọ́n ọ̀gá kí mo yàtọ̀ very transparent very honest. ó ní sọ fún ọ pé kì í ṣe gbogbo ọlọ́pàá náà ni ò dáa èyí tó dáa wà nù wọn. tó akéwì iṣẹ́ yẹn jù ọlọ́run ajẹ́ kárí pẹ́ tó gbogbo ọjọ́ pàtí ìpè wọn tí ò wọlé àdúpẹ́ lọ́wọ́ yín ẹ má bínú tó bá dé lọ́jọ́ mẹ́jọ kò ní rí bẹ́ẹ̀ á pàdé àwọn ẹ̀kọ́ mélòó jùmọ̀ ọ̀la láṣẹ ọba àmì Elédùmarè mọ̀ wọ́n fàdé gbẹ̀gà lórúkọ tèmi ara bàbá àròyìn fún gbogbo orílẹ̀ ìgbòrè bàbá fẹ́ gbogbo ẹ̀gbá kàfíńtò pẹ́sìkà akéwòmí ó pẹ́ kó tó wọlé tó. kẹ́hìndé falẹ̀yẹ pé tí mo dùn tìbó tòró jàlá àríyọ̀ lórúkọ tèmi ire o.